Jésù nu Bible ṣe wá di Isa nu Kùránì. Ta ló bí Jésù nu Bible? Mary ni. Ó ṣe wá di Mariam nu Kùránì. Pétérù ṣe wá jẹ́ ọmọ Ísírẹ́lì ni. Moses ọmọ Ísírẹ́lì ni. Ó ṣe wá jókòó mùsùlùmí. Jésù ṣe wá jókòó mùsùlùmí nígbà tí ṣe Muslim. Abraham ṣe wá jókòó mùsùlùmí nígbà tó ṣe pé Muslim ní Abraham. Abraham kò ní Ísírẹ́lì rí, kò dé Saudi Arabia rí, òun lẹ ti rí lókè yẹn. Ẹ ti wá kúrò bàǹtà mẹ́ni ẹlẹ́ni abo ní baba ẹlẹ́ni ló lọ kọ́ bíríkìlà tó lọ bá yín kọ́ Káàbà. Allah ò ní kó lọ kọ́. Irú ọkọ̀ ológun láti Ísírẹ́lì dé Káàbà. Ọkọ̀ ológun láti Ísírẹ́lì dé Saudi Arabia torí kí wọ́n ti ṣe ọkọ̀ ojú òfurufú gbà náà. A dẹ̀ mọ̀ pé èrè tí ẹṣin lè rìn kọ́. Àwọn Pétérù báwọn wọn ti dé ní Kùránì. Tí ẹ bá lè ṣàlàyé kíní fún wa inú mi ó dùn pọ̀ torí pé gbàgbọ́n kíní ìwé ṣe Muslim wọn dẹ̀ ní. Ẹ wo aburú tí wọ́n kó jọ sínú Kùránì wọn. Tí ẹ bá lọ wo àwọn àfáà yìí dáadáa ẹ máa rí i pé nǹkan tó bá rọ̀ wọ́n lọ nìkan láti sọ yìí lórí náà máa ń sọ yìí lórí wọn ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan míì tó bá yẹ kán sọ yìí lórí. Àwọn nǹkan míì tí ó bá yá òyàn tí ó bá yan tó bá yẹ kán sọ yìí lórí wọn ń sọ̀rọ̀ lórí. Ẹ̀yin àfáà kí ló tẹ́ rí fídíò yìí láti bí abiyẹ mọ́tẹ́gù tẹ́ẹ̀dẹ̀ sọ kankan lé lórí. Fídíò ti wà online láti bí mọ́tẹ́gù tó ti ń go viral. Gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀dẹ̀ lè béèrè ìlú àwọn àfáà yín. Àwọn àfáà dẹ̀ rí wọn dẹ̀ sọ ẹ̀ tì nípa ẹ̀ wá ìtẹ́sọ̀ nípa rẹ̀. Ẹ̀yin àfáà a challenge ẹ wá sọ̀rọ̀ kí nìkan tó fà á kí nìkan tó dé tó jẹ́ pé gbogbo àwọn ìtàn Bíbélì lẹ lọ jí mú lẹ kó sínú Kùránì. Kí ló tó jẹ́ pé kí ni orúkọ àwọn èèyàn tó wà nínú Bíbélì náà níbẹ̀ nínú Kùránì. Bíbélì dẹ̀ ti wà before Quran tí kò dẹ̀ rẹ́nà lójú. Ẹ̀yin náà gbà Bíbélì ti wà more than 2,000 years ago. Quran ṣẹ̀ṣẹ̀ wà ní more than 1,000 years ago báyìí. Àwọn ìtàn bẹ́ẹ̀ lẹ lọ mú lẹ wá kó sínú Kùránì. Abraham nínú Bíbélì tí ò dé Mọ́kà rí tí ò dé Saudi Arabia rí kò sẹ́ gbọ́ bí tí ń jẹ́bẹ̀ láyé ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ lọ tàgì ẹ̀ pé òun ló mọlé òfòkèlè wàhálà kan tẹ́ẹ̀ lọ kí sòkúta ní Saudi Arabia ní Medina lónìí báyìí. Báwo ló ṣe débẹ̀? Ṣé ó dọ̀fẹ́ láti ilẹ̀ Israeli tó wá? Ṣé ó dọ̀fẹ́ láti bẹ̀ lọ́dọ̀ yín dàbí báwo? Kí ló wá dé bẹ̀ yẹn? Ẹni tó bá gbọ́n làwọn gbọ́. Isaac tẹ́ ń pọ̀rọ̀ fún wa pé òun ni ọmọ Abraham kan tí obìnrin kan sọ lẹ́sẹ̀ rẹ̀. Why tẹ́ ń pọ̀rọ̀ fún wa? Nínú Bíbélì Jesus wà ń bẹ àbí nínú Quran ẹ sọ di Isa, okay? Kí ni ó dé tẹ́ fi mú Bíbélì tẹ́ fi mú Isa tẹ́ fi sọ di why tẹ́ fi mú Jésù tẹ́ fi sọ di Isa? Why tẹ́ tú Jesus sí Isa? Níbo ló ti jọ mọ́ra wọn? Mo wá wo Suratul Maryam tó wá sọ nípa ànábì yín tẹ́ pè ní Isa yẹn gan náà níbẹ̀. Ànábì Isa nìkan ló sọ lórí. Why tí ò dárúkọ àwọn ọmọ ẹ̀yìn Isa nínú Kùránì? Why tí Kùránì ò dárúkọ àwọn ọmọ ẹ̀yìn Isa tí ò dárúkọ àwọn ọmọ ẹ̀yìn Jésù? Nínú Kùránì dárúkọ Mary tó jẹ́ ya Jésù. Mary ní jẹ́ o ẹ̀yin yí sí Mariam. Why tẹ́ fi yí síbẹ̀? Why tẹ́ lè tú Mary sí Mary tẹ́ fi wá yí sí Mariam? Mary yẹn ẹ dárúkọ Mary nínú Kùránì ẹ dárúkọ Isa nínú Kùránì. Why tẹ́ dárúkọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Peter Pétérù àwọn tó tẹ̀lé? Why tẹ́ dárúkọ àwọn ọmọ ẹ̀yìn Jésù? Why tẹ́ dárúkọ nínú Kùránì? Ó bẹ àfà ẹ dákun ẹ bá share fídíò kó kàn àfà la. Why tí wọ́n dárúkọ àwọn ọmọ ẹ̀yìn Jésù nínú Kùránì tó fi jẹ́ pé kí ni Jésù nìkan lẹ dárúkọ nínú Kùránì? Kí ló dé tó fi jẹ́ pé kí ni àwọn Nuhu nínú Bíbélì ó di Noah nínú Kùránì ó di Nuhu nínú Kùránì? Why tẹ́ wá mú ọ̀rọ̀ kan wá tẹ́ wá yí? Why tẹ́ wá yí ìtàn Bíbélì tẹ́ wá lọ jí sínú Kùránì? Islam is totally fake. Ẹ lọ máa mú nǹkan oníkan fi máa tún Islam ṣe ni. Bẹ́ẹ̀ ṣe mú ewé àtegbò tiwa náà báyìí bẹ́ẹ̀ ṣe fi ń gbé Islam lárugẹ kò sí nǹkan tí ń jẹ́ ìwòsàn nínú Kùránì ìtàn lásán ló wà ń bẹ. Àmọ́ tó dẹ bá ti dàrú tó bá ti ṣe èrè kò ní ra nǹkan tá à ń sọ gẹ́gẹ́ bí nǹkan tó ní làákàyè á di pé àwọn ilé ọkàn bá Islam jẹ ni kò ní pé bí kò ní dídí pé à ń sòótọ́ fáwọn ọmọ ìyá wa tá a fẹ́ kí wọ́n nù ni. Àbọ̀ní ẹ fi ti yín ṣe ti yín o kí ló tẹ́ ń bẹ́sìn wọn à ń sọ àwọn ìwà burúkú tán wù nínú àwọn ẹ̀sìn yìí ni lágbà fi lè mọ jẹ́ kẹ́sìn wọn kó dáa. Ẹ̀sìn yìí ò dáa níbi kankan. Ẹ̀sìn òfò ẹ̀sìn àkóbálẹ̀ ìṣàdábò lè ẹ̀sìn pàyẹ̀pàyẹ̀ lẹ̀sìn yìí. Wáyé tẹ́ ẹ̀ mọ kí nǹkan tó ń bẹ ní ẹ̀sìn wáyé tẹ́ ẹ̀ mọ kí jáde fún wa ká mọ rí bó ṣe ń lọ. Àfẹ́yí tó da nìkan lẹ́mú jáde fún wa ń bẹ. Wáyé tẹ́ lọ mú àwọn orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ irun oníhun apalapa. Wáyé tẹ́ ń sọ pọ̀ kó wà fi lòdì nínú Islam. Nílẹ̀ Saudi Arabia kò sí nǹkan tí ń jẹ́ ọdọ́. Kò sí nǹkan tó ń jẹ́ àfòmájáde. Kò sí nǹkan tó ń jẹ́ ewé làpá. Kò sí nǹkan tó ń jẹ́ ewé ẹ̀yìn olóbe. Kò sí nǹkan tó ń jẹ́ kọ̀yìn sóòrùn. Kò sí nǹkan tó ń jẹ́ mọ́fọ́. Kò sí ọgbẹ́ nílẹ̀ Àràbò. Wáyé tẹ́yìn wá mú tẹ́ wá ń lo àwọn kan lẹ́wà tẹ́ wá fi sọ pé wà nínú tírà. Inú tírà olówà.
ẹlẹ́bọ ni àfa lẹ́kọ̀ọ́ tó jire ẹ tún ṣe ẹ tún bọ́ àwọn kan lọ ẹ tún ṣe láti wá fi mọ gbé Islam ga bẹ́ẹ̀ ni ẹ tún ti mú nǹkan àwọn èyìnbó náà báyìí abẹ́rẹ́ wọn oògùn ẹ tún ti ń lo ègé báyìí ẹ ti ní Islamic hospital Islamic college ẹ ti ní báyìí ṣé Islam ló ní Islamic hospital ni Allah ò ṣe invite abẹ́rẹ́ wá Allah ò ṣe invite oògùn tẹ́ mọ̀ lò nínú hospital kò sí tó pé àwọn kan àwọn tó pé bídíà ni àwọn kan àwọn òyìnbó tí ò dà yìí àwọn tẹ́ ẹ̀kọ́ dẹ̀ pé ní àná ni wọ́n iná náà lọ àwọn kan wọn burúkú yẹn náà lẹ́tún lọ ń kó sínú Islamic hospital ẹ wà ní Islamic hospital hospital àwọn mùsùlùmí ni orí yín burú ní ibùlẹ̀ tí ní hospital mùsùlùmí ṣé tààdà náà lò fún yẹn bẹ́ẹ̀ ni àbí ọ̀tún náà lò fún yẹn bẹ́ẹ̀ ṣé nǹkan aláàánú lò fún yẹn bẹ́ẹ̀ àbí bí nǹkan òyìnbó wáyé tẹ́ mọ yí àwọn kò yí nǹkan tẹ́ mọ pa àwọn dà sí nǹkan tí scam ní Islam fún wọn tó bá ti yé 419 Islam gbogbo àwọn òòṣà olóòṣà láwọn olúkìlú ní wọn lọ kó wọn dẹ̀ kó sínú Kaaba wáyé tẹ́ lọ kó àwọn òòṣà olóòṣà wáyé tí ó jẹ́ pé kí ni òkúta ajára lóbìnrin lẹ́nu lé ní ẹ̀ ń dáwọ́ dé tẹ́ lọ ńlá lọ́dọọdún ẹ ti pọ́ fún wa tipẹ́tipẹ́ pé Kaaba ìmọ̀ tí ìjà sọ fún rẹ̀ ni a rí pé èèyàn àwọn Àràbù àwọn ni wọ́n tí ìjà sọ ara Kaaba ṣé bóun ní lókè tó gbá ń wò yìí òun ní náà ṣé ẹ rí ni àwọn Àràbù ni wọ́n tí ìjà sọ ara Kaaba ẹ dẹ̀ pọ́ fún wa pé kí ni ẹ fúnra ara sọ inú bá tìjì fúnra rẹ̀ wọ́n ẹ̀ tẹ̀ tàn wá ẹ yẹ pọ̀rọ̀ fún àwọn tí wọ́n bí wa mọ́ ẹ ti pọ̀rọ̀ fún tìjọ́ lọ àwa tá a ṣe ń pọ̀rọ̀ bá ẹ lè pọ̀rọ̀ fún wa mọ́ tó Islam ti cast ó lè lẹ́yìn tẹ̀sí Islam 419 ní.